báwo ni òbí ṣe lè mọ̀ tó bá ti di wípé èèyàn kan ti ń fi ọwọ́ kan ọmọ ẹ̀ lọ́nà àìtọ́, yálà kó jẹ́ pé bàbá ọmọ yẹn ni o, ẹ̀gbọ́n ẹ̀ ni o, àwọn cousins or nephews ẹni tàbí ará àta, àwọn àpẹẹrẹ wo gangan ló jẹ́ kí òbí máa ṣàkíyèsí lára ọmọ, yálà ọkùnrin ni o tàbí obìnrin? Iṣẹ́ pọ̀ lọ́wọ́ àwọn òbí gan-an ni. Ìbéèrè tí mo kọ́kọ́ ní fún àwọn òbí nílé ni wípé kí ni nǹkan tó mọ̀ pàtó nípa ọmọ tó bí? Eléyìí jẹ́ ìbéèrè tó yẹ kí òbí kọ̀ọ̀kan lọ́kùnrin lóbìnrin tó yẹ ká máa bi ara wa tá a bá ṣe jí. Ọmọ tí mo bí yìí o, báwo ni ó ṣe máa ń hùwà sí? Ṣọmọ tó dákẹ́ jẹ́ ni? Ṣọmọ tí ó ní ìpáǹle ni? Ṣọmọ tó ń rìn káàkiri ni? Ṣọmọ tó yẹ pé tí n bá sọ pé jókòó síbi ó jókòó síbi? Ṣọmọ tó yẹ pé kò sí gbogbo èèyàn tí ò lè bá ṣe ni? Téèyàn bá ti kọ́kọ́ mọ irú ìwà tí ọmọ ní, á rọrùn fún òbí láti ṣàkíyèsí tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ sí. Ṣùgbọ́n ó ṣe mí láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí àmọ́ àwọn ọmọ wa tó. So tá bá mọ àwọn ọmọ tá a bí, à á lè tètè mọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ sí àwọn ọmọ yìí. Ọmọ tí wọ́n bá fọwọ́ kàn ní ọ̀nà àìtọ́, irú ọmọ bẹ́ẹ̀ ó máa padà sínú ipò ẹ̀ nìyẹn, yìí là ń pè ní withdrawal. Ó máa wọnú ṣẹ̀lẹ̀ ni. Ẹ mọ̀ bí ìgbín ṣe máa ká sínú kólú ẹ̀, bẹ́ẹ̀ ni irú ọmọ yìí ṣe máa rí. Kò ní béèyàn kankan sọ̀rọ̀ mọ́, kò ní béèyàn kankan ṣe mọ́. Ṣùgbọ́n àwọn òbí ìgbà yẹn la máa ní ó wù kó dákẹ́ ni, kò fẹ́ bá mi sọ̀rọ̀ ni. Ṣùgbọ́n ṣé o tiẹ̀ fún ní àǹfààní láti sọ fún ẹ nǹkan tó ń dùn? Ọmọ mi ìdẹ̀kẹ̀rẹ̀ ó fẹ́ bá òbí sọ̀rọ̀, ṣùgbọ́n gbà tó bá ní jọ torí tiẹ̀ mo ti lọ látàárọ̀, má bá mi rojọ́ gọ́tà dọ̀tí. Irú ọmọ bẹ́ẹ̀ kí lẹ rò pé máa ṣe? Nǹkan dẹ̀ ń dùn lọ́kàn, ṣùgbọ́n a fi etí sílẹ̀ láti gbọ́, a dẹ̀ fi ara balẹ̀ láti gbọ́. Kò sí ọmọdé, kò sí bọ́n ṣe lè kéré tó bó ṣe dàgbà tó, wọ́n máa ń wá ìfẹ́ àti àkókò àwọn òbí wọn. Ṣùgbọ́n gbà tí ojú òbí gan, ìwọ bàbá àti ìyá tó ò fojú sílẹ̀, tó ò fi àyè sílẹ̀, báwo lo ṣe wá fẹ́ dá mọ̀ pé nǹkan kan ṣe ọmọ ẹ̀? So ìkíní ni pé kí àwọn òbí ká kọ́kọ́ mọ irú ọmọ tá a bí, ká mọ irú ìwà tọmọ wa ní lọ́wọ́, ká mọ irú bí ọmọ wa ṣe jẹ́. Tá a bá mọ̀ yẹn, so ohun tó bá ṣẹlẹ̀ sí ọmọ, a tètè mọ̀ pé ọmọ yìí ò ṣe báyìí, ọmọ yìí ń kanra, ọmọ yìí dákẹ́ jù, ọmọ yìí kò fẹ́ báyàn kankan ṣe. Ọmọ mi dẹ̀ tí irú nǹkan bá ṣẹlẹ̀ sí, tó bá rí irú ẹni yẹn tó fọwọ́ kàn lọ́nà àìtọ́, asani. Ṣùgbọ́n gbà yẹn gan-an ni wò ọ̀nkú ti dé, bọ́bá ń kú ẹ̀ wọ́n, bọ́bá ń kú. Ṣùgbọ́n gbà yẹn gan la máa ní, torí pé ọ̀nkú yẹn máa ń bá mi tọ́jú ẹ̀. Ó ń ṣe dáadáa, ó fún ní juice lẹ́nu, ó fún lówó lọ́la, ibẹ̀ gan la máa korí ẹ̀ sí. Ọmọ mi dẹ̀kẹ̀rẹ́ á sọ fún yín pé ẹjọ́ tó ń kú bá ti dé, I just don't want to come out, mi ò fẹ́ jáde. Kí yàn ti fura tí nǹkan báyẹn bá ń ṣe. Ọmọ tó kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí ò jẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, má gbàgbé pé mo ní mọ ọmọ tó bí. So ọmọ tó bá wúrú wà báyẹn, ó yẹ kó tètè wò kí ló dé. Kì í ṣe pé bí yóò conclude pé nǹkan kan tí wọ́n fọwọ́ kàn, but kọ́kọ́ wò pé wádìí kí ló ṣe. Òwe àwọn Yorùbá ni máa fi gbà nídìí fún yín. Wọ́n ní ajá tó rí ni tó ń yọ̀, tó bá wá rí ni tó ń gbó. Ó ṣe kí ni ó jẹ́ ká fura. Ká fura. Ìyẹn lọ bẹ́ẹ̀. So ìmíì tẹ́tú fi lè mọ̀ tá a bá ti fọwọ́ kan ọmọ ni wípé ńṣe lọ́mọ yẹn ó lè wá máa bẹ̀rẹ̀ àìsàn. Ọmọ tó yẹ pé tẹ́lẹ̀ bí orí fífọ́ ló kọ̀ complain fún yín lé ní, nígbà tó yóò bẹ̀rẹ̀ sọ pé inú ń run òun, nígbà tó yá kò rìn dáadáa mọ́. Ṣé kò wá yẹ kí gẹ́gẹ́ bí òbí ká fi àkíyèsí pé ọmọ yìí lénìí orí fífọ́, ọ̀la ó ní ibà ni, èní ó tún ní inú rúnrun ni? Irú ọmọ bẹ́ẹ̀ kò yẹ ká wá máa lo oògùn ara gba paracetamol. Kò yẹ ká ṣe àyẹ̀wò tó tọ́ àti tó péye, ká gbé lọ sílé ìwòsàn ká wò. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ọmọ mi tá a bá tún fọwọ́ kàn, irú ọmọ bẹ́ẹ̀, olúwa o, wọn ti ẹ̀ ń fẹ́, ọmọ máa kanra ní gbìn. Wọn ń fẹ́ rí èèyàn kankan lásìkò yẹn, wọn ń fẹ́ rí àwọn àbúrò àbẹ́gbọ̀ngàn, wọn ń fẹ́. Akọ̀dédé máa kanra mọ́ gbogbo èèyàn tó wà ní sàkání. Bẹ́ẹ̀ni, má bá mi sọ̀rọ̀, má bá mi gbé gbá, má bá mi gbé tọ̀. A máa dì kiri. A máa dì ní. Ṣùgbọ́n àní bí wọ́n nítorí pọ̀ rẹ̀ kan bu ni ó ṣẹ̀ ni. Wé fílẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ yìí. Ṣé wàá rò pé irú ọmọ bẹ́ẹ̀ ṣá sọ fún ẹ mọ́? Ṣùgbọ́n irú ọmọ báyẹn ó ń fẹ́ ìfẹ́, ó ń fẹ́ attention, ó ń fẹ́ ìtùnú at that time, comfort. Bọ̀ǹgbà tí ò bá dẹ̀ rí gbogbo eléyìí. Ìjọ́ mi tó bá sọ gan wà ní ìwọ, irú ìwọ iná lè fọwọ́ kàn. Ìwọ tó bẹ̀ yìí,
ká má gbàgbé pé ọmọ tó bẹ náà gbà mí tí ó bá rí ọ́ní tọ́mọdé bá débi ẹ̀rù àbá nígbà tí ẹni tó fẹ́ fọwọ́ kàn ní tó bá sọ wà kú nígbà tí ẹni tó bá fẹ́ fọwọ́ kàn sọ pé tó bá ti sọ fún ìyá rẹ̀ ò ní fẹ́ràn rẹ̀ mọ́ o kò sọmọdé tí ò fẹ́ kí ìyá àbí bàbá ẹ̀ fẹ́ràn o. ẹ wo ọ̀rọ̀ tẹ́sẹ̀ sọ yìí kàyéfì ni oríṣiríṣi ni mi gan wọ̀ mí lákínyẹmí ara àmọ́ ká tẹ̀ wá ṣe àwò àwọn òbí tó jẹ́ pé wọ́n rò pé ọmọ yìí nǹkan kan tó ń ṣe yìí ó yàtọ̀ sí bó ṣe ń hùwà ìhùwà ikọ́ ló máa ń wù ọgbọ́n òun lòbí gan-an wá lè dá láti wò pé ọmọ yìí yẹ̀ ń bí. bí mo ṣe sọ síwájú àsìkò mélòó gan-an là ń lò pẹ̀lú àwọn ọmọ yìí lóòótọ́ wọ́n jí láàárọ̀ èmi tó jẹ́ pé bí èmi ní kí n tiẹ̀ bí mi tiẹ̀ lè wẹ̀ fọ́mọ kí n ṣàkíyèsí ọmọ ọ̀dọ̀ tó ń bá mi wẹ̀ fún bó sì jẹ́ àbúrò mi ló ń bá mi tọ́jú wọn kí n ṣàkíyèsí kí n wà àgọ́ ara ọmọ òun gan tó pé tó sì wà bó ṣe yẹ kó wà mi ì rí yẹn ṣe ókè ọmọ tún lọ sílé ìwé ó tún dé mi ì tiẹ̀ tún béèrè pé báwo ni ilé ìwé lónìí o àwọn ọ̀rẹ́ ń kọ́ ṣé gbogbo ẹ lọ dáadáa ọmọdé náà fẹ́ bá a ṣe ń ṣe sí ara wa gẹ́gẹ́ bí àgbàlagbà tá a béèrè pé báwo ni iṣẹ́ lè ní o ṣàlàáfíà ní o bẹ́ẹ̀ náà ló yẹ ká ṣe sí àwọn ọmọ yìí ọmọ tá a bá wá ń ṣerú ẹ̀ sí déédéé a máa fi ọkàn abalẹ̀ pé bàbá mi ìyá mi àwọn èèyàn tó yẹ kí n bá sọ̀rọ̀ ni bó tilẹ̀ wù kó ṣe rí tó ṣùgbọ́n ọmọ tá a bá ti fi ọkàn ẹ̀ balẹ̀ nílé láti lè sọ pé èmi ni ọ̀rẹ́ ẹ̀ tó tọ́jú èmi ni ẹni tí ó lè gbà nínú ewu nínú ayé yìí kò sí so ìyẹn ṣe pàtàkì agbẹ́lẹ̀ jẹ́ kí àwọn ọmọ yìí kàn fi inú tọ́ wa trust wa bẹ́ẹ̀ ni ó wà very very important then in terms of security tí ọmọdé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí a gbọ́dọ̀ jẹ́ ká fi sínú àkíyèsí wọn wípé wo èmi tí mo lè gbẹ́ lẹ́yìn Ọlọ́run tó dẹ èmi tí mo tún lè gbẹ́ nì so kò sí ará àta kankan tó lè ṣàánú fún ẹ so gbogbo nǹkan tí ò bá ṣẹlẹ̀ sí ẹ sọ fún mi ṣùgbọ́n ọmọ tó tiẹ̀ bẹ̀rẹ̀ ẹjọ́ gan díẹ̀ tí ò tiẹ̀ tí tó sì mú ní pélébé tí ò tí ì dé sàlẹ̀ irú ẹ ìwọ máa lè yí irú ẹ lè ṣe báyìí ìwọ lè ṣe báyìí kí la rò kò sí bó ṣe fẹ́ sọ mọ́ so èèyàn ń kọ́kọ́ bú ọmọ tí nǹkan bá ṣẹlẹ̀ sí èèyàn ń bú ọmọ irú ọmọ bẹ́ẹ̀ wàá fà mọ́ra wàá gbọ́ tẹnu ẹ̀ kó tiẹ̀ tó sọ̀rọ̀ gan kọ́kọ́ fọwọ́ ra lẹ́yìn fọwọ́ ra lórí kó pẹ̀ tiẹ̀ dáadáa má wọ̀rí ó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ọ̀nà àbáyọ ni kò já wá báyìí tó bá ṣàṣọ fún gbogbo ẹ̀ fún mi àwọn èmi á wá bó ṣe máa dà ṣé mo ọmọ tẹ bá kó mọ́ra báyẹn ó dàbí àgbàlagbà ní bí àwọn ọkọ wálé náà ní tí tá a bá ṣe àwọn ọkọ yìí a bá ní dìá má bínú ṣé ẹ mọ̀ pé dìá sorry it goes a long way olóyìnbó ni sorry goes a long way and so when you make a child very comfortable no matter how bad it is irú ọmọ bẹ́ẹ̀ á come out á sọ̀rọ̀. òwe kan ni màá tún fi kẹ́ẹ́dì nǹkan tẹ́ sọ yẹn lẹ̀ ọ̀rẹ́ mi mọ̀ ṣó ààrẹ tọpẹ owó kálẹ̀jì wà mí báyìí wọ́n ti sọ yìí pé wá gbàkàrà wá gbádùn òun lọmọdé fi ń mojú ẹni wá gbàtòrì wá gbẹgbà lọmọdé fi ń rí ní sá.